Erinwo nígbó tí jù pa lọ́lọ́ àjànàkú ṣubú kò gbọ́ pé mọ́ erinwo nígbó tí jù ọ̀rọ̀ kẹ̀kẹ́ gan ni. Ikú pa bírí abírí kú, ikú pa bìrí abìrí gbọ̀run lọ, ikú pòmùwẹ̀ bí ẹni tí òmodò wẹ̀, ikú pa kọ̀kọ́ omi àkọ́kọ́ dànù, ikú pa babaláwo bí ẹni pé òní fánlé, ikú dájú, ikú poníṣègùn bí ẹni tí ò lè po igi. Kì í gbẹ́bẹ̀ lórúkọ tí kú ń jẹ́, ikú ló má kan ni. Àti ṣe kí ló dé tó fi ṣerú èyí? Ó ti mú bàbá rẹ̀ bí àgbà ń rè. Ojú ọjọ́ ṣe rẹ́súrẹ́sú, àṣàkọ́nìkan ló rìnrìn àjò lọ́wọ́. Aláàfin Ọ̀yọ́ la pèpèpè títí bàbá kọ̀ kò dáhùn. Ikú kí ló dé, kí lọmọ tí kò gbọdọ̀ pa ṣe, kí ló dé ikú kí lọmọ tárùn ò gbọdọ̀ ṣe. Ikú òṣèyí tán ó dùn gbogbo ayé, gbogbo ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire, gbogbo ọba nílẹ̀ Yorùbá ó dùn wọ́n wọnú egungun. Àmàkù ara fẹ́ra kù, ẹni máa kú àdàgbà láṣẹ aláwòrán bí. Èyí ni díẹ̀ nínú ìtàn ọba Lamidi Olayiwola Àtàndá Adéyẹmí. A bí ọba Lamidi Olayiwola Àtàndá Adéyẹmí kẹta lọ́jọ́ 15 oṣù kẹwàá ọdún 1938 sínú ilé ọba lówódù. Bàbá Aláàfin Olayiwola Àtàndá Adéyẹmí kẹta ni orúkọ wọn jẹ́ Aláàfin Ọ̀yọ́ ọba Adéyẹmí kejì Adéníran. Ọba Lamidi Olayiwola Àtàndá Adéyẹmí gorí àpèrè lẹ́yìn Aláàfin Gbádégẹṣin Ládìgbòlù kejì lọ́jọ́ 18 oṣù kọkànlá ọdún 1970. Aláàfin ọba Lamidi Olayiwola Àtàndá Adéyẹmí kẹta fẹ́ ayaba Abibat Adéyẹmí gẹ́gẹ́ bí ìyàwó àkọ́kọ́. Lẹ́yìn èyí ni wọ́n fẹ́ àwọn ìyàwó 12 mọ́ wọn láti wá jolórí láàfin kí ọba tó rebi àgbáǹrè. Aláàfin fẹ́ràn ẹ̀ṣẹ́ jíjà torí pé wọ́n ja ẹ̀ṣẹ́ tẹ́lẹ̀ kí wọ́n tó gorí àpèrè bàbá wọn. Aláàfin ọba Lamidi Olayiwola Àtàndá Adéyẹmí rebi àgbáǹrè. Bàbá darapọ̀ mú àwọn bàbá lọ́jọ́ 22 oṣù kẹrin ọdún 2022 ní ilé ìwòsàn Afẹ́ Babalọ́lá èyí tó wà ní Adó Èkìtì lẹ́ni ọdún 73 lẹ́yìn àìsàn ráńpẹ́ kan. Aláàfin lo ọdún 52 52 years lórí àpèrè, léyìí tó jẹ́ pé àwọn ló jẹ́ ọba tó pẹ́ jù lórí oyè nínú ìtàn ìlú Ọ̀yọ́. Ẹ̀yin ará ìlú Ọ̀yọ́, ẹ kú ara fẹ́rakù, ẹni máa kú àdàgbà o, àdẹ̀kú àsẹ̀yìndè bàbá wa o. Èyí ni díẹ̀ nínú ìtàn Aláàfin ọba Lamidi látẹnu Olúwatóbilọ́ba Dáramọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Glamour Lady. Ẹ jọ̀wọ́ ẹ máa subscribe sí Ìtànà Èdè TV lórí YouTube àti Ìtànà Èdè TV lórí Facebook láti lè máa gbọ́ àti láti lè máa mọ àwọn ohun tó ń ṣẹlẹ̀ láyìíká wa àti ní gbogbo àgbáyé, kí ẹ lè máa gbọ́ àwọn ìròyìn wa síwájú sí lọ́kàn òjọ̀kan. Olúwatóbilọ́ba Dáramọ́lá, Glamour Lady lórúkọ tèmi.
Aba kílẹ̀ pé aago mẹ́sàn-án alẹ́. Tọ́ ọtún ti gbé òkú àbáwá tó wàjà Aláàfin ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí sí wọlé sínú ààfin. Wọ́n sì ní pé ó di aago mẹ́sàn-án alẹ́ kí a tó mọ̀ pé wọ́n máa ṣe gbogbo àwọn àṣà àti ṣe. Olóògùn lè
Awálé ayé á dẹ̀ padà síbẹ̀. Olùbá wa kí ló lè ṣe fún wa ká tó ọba kí ló irú èèyàn pọ̀ lọ irú ọlọ́run ní sí ọ sọ wọn ọlọ́run ó tún jẹ́ ká rí ẹni tí ó nífẹ̀ẹ́ lù bíi bàbá wa ni. kí la lè máa rántí sáà ìṣàkóso bàbá fún gbogbo yín o. kí la lè máa rántí sáà ìṣàkóso wọn fún kí ni àwọn nǹkan tí a lè rí tọ́ka sí. ó pọ̀ tí ò sí fẹnu sọ bọ̀ kábẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti parí ìṣẹ̀mí wọn yìí ká bá wo iná tí wọ́n gbé wá sí Ọ̀yọ́ bàbá wà lára àwọn tó ń ṣe akitiyan bí wọ́n ṣe gbé dúró lọ́yọ̀ọ́ lórí ilẹ̀ tí wọ́n fún wọn ni lórí pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ láti fọwọ́sowọ́pọ̀ kí a lè bá a ṣe àṣeyọrí lórí ẹ̀ fún 133 kv tí wọ́n gbé wá àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn lẹ ó pẹ̀lú ọ̀tá àlìkà Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́ rere. Àdúrà tó pọ̀ lọ́yọ́ nídìí lásìkò yìí láti yan olórí rere míì fún wa kí ẹ̀yìn wọn yìí ó sì lè dáa fún gbogbo ọmọ Ọ̀yọ́ tó tá a bá ń sọ pé kọ́lọ́run ó jẹ́ kẹ́yìn wọn dáa ọmọ Ọ̀yọ́ àti gbogbo dúkìá tán filẹ̀ ńlá rẹ̀ èyí tá à ń sọ pé kó dáa náà Ọlọ́run ó ṣàánú gbogbo wa ó jẹ́ kẹ́yìn wọn dáa fún wa. ẹ ṣe for the purpose of failure of Honorable Alaafin.